àwọn ajínigbé dúnkòokò láti gbẹ̀mí kábíyèsí tàbí ọmọ rẹ̀ tí wọn kò bá san 100 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Olùṣọ́-àgùntàn ìjọ ECWA ti ìlú Ìdọ̀fìàn tó jẹ́ ìjọ tí kábíyèsí tí wọ́n jí gbé lọ Ọba Simon Ọlánìpẹ̀kun Aníwò ti ìlú Ààfin Ìlérè ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara ẹni ọ̀wọ̀ Samuel Ajayi ti pariwo síta nípa ìlera kábíyèsí náà. Ẹni ọ̀wọ̀ Ajayi ẹni tó bá aṣojúkọ̀ròyìn wa sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà láàárọ̀ ọjọ́rú ṣàlàyé pé ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2025 ní kábíyèsí pé òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ kùnrin tí wọ́n jí gbé pé kí òun jọ̀wọ́ bá àwọn wá owó 100 mílíọ̀nù náírà táwọn ajínigbé náà ń béèrè fún. Ó sọ pé ohùn kábíyèsí náà kò ṣe dáadáa lásìkò tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ó ṣàlàyé pé kábíyèsí ní káwọn lọ wá 100 mílíọ̀nù náírà tí àwọn ajínigbé náà béèrè fún. Ó ní gbogbo ọ̀nà táwọn bá ti lè rí owó ní káwọn wá lọ nítorí ẹ̀mí àwọn ti fẹ́ bọ́. Àjàyí tẹ̀síwájú pé òun ti bá ọmọ kábíyèsí náà Ọláolú sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì ń sunkún bó ṣe jẹ́ pé báwọn ṣe ń sọ̀rọ̀ ni àwọn ajínigbé náà nà án. Ó fi kún pé kábíyèsí ni àwọn ajínigbé náà ti ń dúnkòokò mọ́ àwọn pé bí àwọn kò bá rí owó lọ́jọ́rú àwọn máa pa ọ̀kan nínú kábíyèsí tàbí ọmọ rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run yìí ni kì í ṣe òun nìkan làwọn ajínigbé yìí pè, wọ́n tún pe ẹlòmíì tó jẹ́ ìyá Bọ́sẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n sí kábíyèsí. Ó wá rọ ìjọba ìpínlẹ̀ Kwara àti ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn láti ṣèrànwọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú àfikún pé gbogbo ìgbìyànjú àwọn láti rí owó tí wọ́n béèrè fún ló já sí pàbó. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun ti pe alága ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Alága ní ìjọba ò lè san owó ìdóòlà ṣùgbọ́n àwọn ti kó àwọn ọmọ ogun lọ sí inú igbó lágbègbè náà. A ó rántí pé Ọba Simon Ọlánìpẹ̀kun Aníwò ti ìlú Ààfin Ìlérè lẹ́kùn Ìlérè lágbègbè babańlá ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara làwọn ajínigbé jí gbé lálẹ́ ọjọ́rú ọjọ́ 21 oṣù kejìlá ọdún tó kọjá. Òun àti ọmọ rẹ̀ kùnrin Ọláolú tó jẹ́ àgùnbánirọ̀ tó ń ṣìlú lọ́wọ́ tí wọ́n sì yìnbọn mọ́ olórí tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Láti ìgbà náà làwọn èèyàn ìlú náà ti lójú oorun mọ́ pẹ̀lú mọ̀lẹ́bí kábíyèsí àti ìjọ tí kábíyèsí ń lọ. Àwọn ajínigbé náà béèrè fún owó 100 mílíọ̀nù náírà kí wọ́n tó lè yọ̀ǹda Ọba Simon Ọlánìpẹ̀kun àti ọmọ rẹ̀ Ọláolú. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká tí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.